Mo kí gbogbo ọmọ Gẹ̀ẹ́sì fans club rápátá. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gẹ̀ẹ́sì. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi, aka ọmọ Gẹ̀ẹ́sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì TV, níbi tí a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ńlá gbọ́ ń pa ẹ̀ nígbà yẹn, tí a wá wò pé ǹjẹ́ irú àwọn àṣírí bẹ́ẹ̀ sì wà? Bẹ́ẹ̀ ni ó wà. Ẹ jẹ́ kí a ti bi ìsáná kí èso oògùn gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, ó jẹ́ nǹkan tí ó gùn tí kò ní òpin rárá. Oògùn ó jẹ́ nǹkan tó gùn tí kò ní òpin, torí pé bí ìwọ ṣe mọ̀ ó lè yàtọ̀ sí bí èmi ṣe mọ̀. Wọ́n sì ní ẹni tí ò bá dé àgbàlá baba ẹlòmíì rí yóò ní kò sí àgbàlá kan tó dàbí ti bàbá òun. Ẹni tí ò bá dé oko ẹlòmíì rí yóò ní kò sí oko tó dàbí oko ti bàbá òun. Oògùn àṣírí ó jẹ́ nǹkan tó pamọ́ púpọ̀, ó jẹ́ nǹkan tó pamọ́ púpọ̀ tí kì í bá ṣe ìgbà tí ayé di ayé social media. Oògùn jẹ́ nǹkan tí ẹlòmíì ń gbéra láti ìlú kan sí ìlú kejì láti lọ gba ìdí àṣírí. Ó jẹ́ nǹkan tí wọ́n ti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè ibòmíì láti lọ gba àṣírí. Torí mo rántí pé bàbá kan fún mi ní àṣírí kan ní Èjìgbò ní bí ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n ní bàbá tó fún àwọn ní àṣírí, àwọn wá lọ sí Ivory Coast ni, kí àwọn tó lè rí àṣírí náà gbà. Ó túmọ̀ sí pé bí àṣírí ṣe wà ní ayé ìgbà yẹn, ó jẹ́ nǹkan tó pamọ́ púpọ̀, ṣùgbọ́n ní ìsinyìí àṣírí ti di tọ́rọ́ ń fọ́n kálé. Bó ṣe wá di tọ́rọ́ ń fọ́n kálé tó, àṣírí tó dá sí wà, àṣírí tí ń jẹ́ sí wà. Bẹ́ẹ̀ ni àṣírí tí ń jẹ́ ó sì wà. Ẹ má jẹ́ kí ẹjọ́ mi jẹ́ kí n kọjá lọ sí èyí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lónìí. Olúgbòhùn ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí. Lóòótọ́ Olúgbòhùn pọ̀ jàǹtìrẹrẹ bí kálukú ṣe mọ̀, ó pọ̀ gan. Olúgbòhùn pọ̀, ohun tí Olúgbòhùn sì kó sínú ó lágbára púpọ̀. Olúgbòhùn láwà lẹ́jẹ̀ wọ́n ni. Olúgbòhùn ní láwà kékeré wà. Olúgbòhùn tá à fi ṣàdúà wà, tó jẹ́ pé àdúà ṣíṣe ló wà fún. Olúgbòhùn tá à fi ṣèwòsàn, tá a fi ṣe ìtúsílẹ̀, tá a fi tú ìdè, tá a sì fi ń ṣe ìtúsílẹ̀, ó wà lọ́tọ̀ gédéǹgbé. Olúgbòhùn tá à ń lò lóòjọ́ tí ń dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó wà gédéǹgbé. Bẹ́ẹ̀ ni Olúgbòhùn tí ń lo ọjọ́ wà. Olúgbòhùn tí ń ṣiṣẹ́ pẹ̀lú bí ọjọ́ bá ṣe ń yọ, ó wà. Bẹ́ẹ̀ ni ó wà. Àìrìnjìnà ńlá ìrábùkẹ ọ̀kẹ́rẹ́, tẹ bí yàn bá rìn dáadáa yóò di tán tí ń fodó ògúnlẹ̀. Tẹ rí àṣírí lolúgbòhùn. Kí n sọ pé àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan pé ẹ̀yọnú lọ bá ògùn. Lóòótọ́ ni, ṣùgbọ́n èmi fojú wo pé ní ìlànà ìjàngbara la lè tò Olúgbòhùn sí. Lóòótọ́ a fi ń ṣàdúà, a sì fi ń ṣe nǹkan tó kù, ṣùgbọ́n Olúgbòhùn ó kó ipa pàtàkì láwùjọ ògùn, láwùjọ ìgbìyànjú. Bẹ́ẹ̀ ni à ń fi Olúgbòhùn tó bá tó Olúgbòhùn a fi ń tú ìdè. Bẹ́ẹ̀ ni à ń fi Olúgbòhùn tó bá tó Olúgbòhùn a fi ń ṣe ìtúsílẹ̀, a sì fi ń fìyàn sínú ìdè. Bẹ́ẹ̀ ni a máa ń wo aago fún Olúgbòhùn tí wọ́n sọ pé àwọn èèyàn kan wà nínú ayé tá a wà yìí, èèyàn ju èèyàn lọ. Bẹ́ẹ̀ ni èèyàn ju èèyàn lọ, yàtọ̀ sí pé ó fi owó ju èèyàn lọ, yàtọ̀ sí pé ó fi agídí àti gbogbo nǹkan ju èèyàn lọ. A máa ń fi oògùn jura wa lọ, a máa ń fi àṣírí ju ara wa lọ. Bẹ́ẹ̀ ni nínú ẹ̀mí a jura wa lọ, a kàn ń wora wa lójú ni. Èèyàn ń bẹ nínú ilé ayé tá a wà yìí, èèyàn ń bẹ ní inú ilé ayé tá a wà yìí, èèyàn ń bẹ ní inú ilé ayé tá a wà yìí. Inú ilé ayé tá a wà yìí náà ni ayé tí èèyàn ń gbé. Bẹ́ẹ̀ ni
àṣírí sì ń bẹ nínú ilé ayé tí a wà yìí. Bí kálukú bá ṣe mọ̀ ọ́n lò bẹ́ẹ̀ ni ó ṣe máa lo àwọn àṣírí tí ń bẹ nínú ayé tá a wà yìí. Torí pé olúgbòhùn ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ olúgbòhùn ni wọn à mọ bó ṣe kẹnu tó. Olúgbòhùn kẹnu púpọ̀, bẹ́ẹ̀ ni olúgbòhùn ó kẹnu púpọ̀ ju bí àṣèrò kan rẹ̀ lọ. Àwọn olúgbòhùn kan wà àdúà ṣíṣe ló wà fún, pé ká ní nílé ká fi ṣàdúà ló wà fún. Àwọn kan wà tẹ́ bá fi ṣépè fún yàn yóò rí bẹ́ẹ̀. Àwọn kan sì wà tó jẹ́ pé ìtúsílẹ̀ àdúà gbogbo ẹ̀ ló kó sínú. Bí agbára kálukú ṣe yàtọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ wo àṣírí kan tí a máa ń ṣe, tí a mú ọ̀gà, tí a mú omi ìṣẹ̀, tá a fi po ọṣẹ dáadáa. Tá a bá fi po ọṣẹ dáadáa, tá a fi bo ọ̀gà ní gbogbo ara, tá a jó, tá a bá jó tán tá a kó lọ́ṣẹ, tá a kó sínú kinní, àṣírí ńlá ni, ó ṣiṣẹ́ dáadáa. Olúgbòhùn kan ni. Àwọn kan pè láfọ̀ṣẹ ṣùgbọ́n olúgbòhùn ni. Látàrí àwọn nǹkan kan tó kó sínú, olúgbòhùn ni. Ó ní bí iṣẹ́ ẹ̀ ṣe mọ, ó níbi tí agbára ẹ̀ dé. Wọ́n fi ń ba tèèyàn jẹ́, wọ́n sì fi ń tún téèyàn ṣe. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Àwọn olúgbòhùn kan wà tí ò ṣeé pa kúrúkú ṣe torí pé ó kó nǹkan sínú púpọ̀, tí ò ṣeé fi sílẹ̀ ní orí afẹ́fẹ́ látàrí pé ó kó nǹkan sínú púpọ̀. Bó wá kó nǹkan sínú púpọ̀ yẹn kì í ṣe pé kinní o tó rọ́pò máa rò pé àgbà tó yẹ pé nǹkan burúkú rárá. Ok, mo bá olúgbòhùn yìí, mo bá pàdé. Mo kàn fẹ́ ká mọ̀ pé olúgbòhùn yàtọ̀ sí olúgbòhùn o. Ọ̀pọ̀lọpọ̀ ó pè mí, àwọn ń fẹ́ olúgbòhùn tí àwọn ó lò lẹ́sẹ̀kẹsẹ̀, tí ó sì rí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀, tí àwọn ó sọ fún pé bóyá wọ́n rí, wọ́n máa ń fi olúgbòhùn gbáyàn, mo ti sọ́rí, tí wọ́n ó pèèyàn lórí aago pé hello, a gbọ́ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀, tí nǹkan yẹn ó dẹ̀ ṣẹlẹ̀ látàrí pé wọ́n ti lo olúgbòhùn ṣáájú kí wọ́n tó sọ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni, mo tọrọ àforíjìn lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ mi bá wí tó bá ṣe ń gbọ́ yìí pé so àṣírí pọ̀. Tó o bá wá ń fẹ́ olúgbòhùn ní ńlá tí ń tú ìdè, tí ń ṣe ìtúsílẹ̀, bá mi ká lọ nínú olúgbòhùn yìí, kó o gbìyànjú ẹ̀. Nínú olúgbòhùn yìí ó yàtọ̀ gédégédé o. Bẹ́ẹ̀ ni sí gbogbo olúgbòhùn tí mo ti ń fi sílẹ̀, sí eléyìí tí mo ti ń bá pàdé, ìyàtọ̀ dé bá látàrí pé tó o bá ṣe olúgbòhùn yìí tán, kódà mo fẹ́ gbà tí wọ́n dán wò fún mi, mo wò pé ẹ má jẹ́ kí n lọ síbẹ̀, Ọlọ́run ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè ṣe ìgbìyànjú, wọn ó sì máa wá olúgbòhùn ní ńlá. Olúgbòhùn ńlá ní wàhálà gan, ó sì kó nǹkan sínú tó kọjá bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká yẹ olúgbòhùn yìí wò. Olúgbòhùn tí mo fẹ́ fi sílẹ̀ yìí, tó o bá ti ṣe tán, ìwọ kọjá lọ, kì í ṣe pé mo kàn ní kó o lò síbẹ̀ láti fi dán wò ni. Igi tó bá wà níwájú ìta rẹ tàbí wà ní ẹ̀yìn kùlé tàbí ibikíbi tó wù kó wà tó ti rí gíun, lọ béèrè ní tó fi pamọ́ fún un, kó wá sọ fún un, kó o ti lo olúgbòhùn, kó wá sọ fún gíun pé ìwọ gí o sì ṣe báyìí, tí n bá ń padà bọ̀ ìfẹ́ gbéwé kankan lórí ẹ̀ mọ́, wàláhì gbogbo ewé ni ó ti wọ́ dànù. Wọ́n dán wò, mo tún lanu, gbogbo ẹ̀ ni ó ti wọ́n dànù. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká rí jà ayé. Ayé ń bẹ nínú ilé ayé tá a wà yìí, èèyàn sì wà. Bàbá yìí ní tó ń bá rìnà síyàn pé báyìí báyìí, tó bá ń ṣe bí ẹni pé
ó jẹ́ kíní tó ń bá sọ fún pé mọ́tò rẹ̀ ó jóná láàrin ní àsìkò báyìí sásìkò báyìí, ó ní wàláhì ó ní yóò jóná ló ń sọ, ó ní yóò jóná ló ń sọ, ó ní òun ti rí ẹni tí wọ́n mú irun ẹ̀ tí wọ́n fi tán lò tó yẹ kó rí fífọ́ tó ti fẹ́ ya ẹni yẹn ní wèrè tóun ṣiṣẹ́ fún tí ò ṣiṣẹ́ yẹn ò tóun ṣètù sílẹ̀ fún tí ò ṣe tóun kọjá sídìí Olúgbòhùn pé kí ló dé ìwọ rí ó yá máa gbà tí kókó máa ṣe báyìí, ó ní wàláhì ó lóun ò lù jù bẹ́ẹ̀ lọ, ó ló sì lọ, ó ní bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. So ó máa ń jẹ́ kí n máa wo ọ̀pọ̀lọpọ̀ wa tá a sọ pé à ń wá Olúgbòhùn, ǹjẹ́ a lè náwó ẹ̀, ǹjẹ́ a lè ṣe wàhálà rẹ̀ níbo Olúgbòhùn ṣe jẹ́ gan yàtọ̀ sí àwọn Olúgbòhùn àdúrà tá a fi ṣàdúrà tá a fi ṣépè kéékèèké tí ó wà káàkiri. Ẹ bá ń ká lọ. Ọ̀pọ̀lọ́ ìjòkùn 21, aláǹgbá adarí pọ́n yìí irú ẹ̀ àṣẹ ò gbọ́dọ̀ gé kankan ò gbọ́dọ̀ gé dànù lára ẹ̀. Àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí ń wọnú iṣẹ́ wa tọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn o, kò gbọ́dọ̀ gé, ó gbọ́dọ̀ délẹ̀ tó gbọ́dọ̀ pé pérépéré, yóò jẹ́ 21. Alákàn tó pé pérépéré 3, adígbọ́nákú 21. Ewé iná tútù, ewé àràgbà tútù, ewé ọlọ́yìn tútù, ewé ìsàwérè pèpè tútù, ewé amúnimúyè tútù, ìràwé tó bọ́ sílẹ̀ lójú ẹni. A wá ìkòkò tó bá a ti gbẹ́ ilẹ̀, tá a bá ti gbẹ́lẹ̀ a wá gbé ìkòkò sínú lẹ́hùn, tá a bá ti gbé ìkòkò sínú lẹ́hùn a kó gbogbo àwọn èròjà iṣẹ́ pátá sínú ìkòkò, tá a bá ti wá kó sí tán ọ̀gà 21, a kó gbogbo ẹ̀, a kọ́kọ́ bu ìlẹ̀pa, a bu ìlẹ̀pa òkú tá a bá mọ orúkọ ẹ̀, a bù sínú, a kọ́kọ́ mú àhẹ́mọ́bìnú ewé ìjòkùn a fi fọ inú ìkòkò tá a fi gbónú ẹ̀ dáadáa, a wá bu ìlẹ̀pa òkú tá a bá mọ orúkọ ẹ̀ a bù sí nínú díẹ̀ ká tó wá da àwọn èròjà yìí ká tó dà lé lórí. Tá a bá dà lé lórí tán a wá wá ọká ààyè, ẹ má bínú, a gbé ibi olúbi, ibi àgùntàn a gbélé lórí, a gbélé yẹ̀pẹ̀ yìí lórí ká tó kó àwọn kinní sí. Ẹ mú ògùrọ̀, ògógóró ojú ná àtomi ìsẹ̀ ẹ dà sí ká tó wá da àwọn ààyè kinní àti ewé àti gbogbo ẹ̀ ká tó dà lé lórí. A wá gbé ọká ààyè a gbélé lórí, a wá bò ó, tá a bá ti bò tán a sẹ́ yẹ̀pẹ̀ mọ́, a dè mọ́lẹ̀ pátápátá, a wá yẹ̀pẹ̀ bò ó, bu ìsásùn yẹn, ìkòkò sẹ́mọ ìkòkò tí ó gba nǹkan yẹn ẹ fi sílẹ̀ síbẹ̀. Ó di 41 days kẹ́ tó padà dé díẹ̀, ó di 41 days kẹ́ tó padà dé díẹ̀. Tẹ́ bá padà dé di kínní kó tó di àsìkò 21 days yẹn ẹ ti wá owó ẹyọ 3 tẹnu ẹ̀ mú, owó ẹyọ 3 tẹnu ẹ̀ mú ẹ fi kóra, ẹ dì lówù dúdú nìkan, òwú dúdú yóò yọ ẹnu síta, owó ẹyọ 3 tẹ́ ẹ dì pọ̀, tó kù bá wá kú, tárúgbó bá kú ẹ wá mú ẹ kì í bọ̀ lẹ́nu. Ẹ má bínú, ṣé kí n ṣàlàyé kíní kó lọ pérépéré ṣá, kò sí wàhálà. Ajá tí wọ́n fi bọ Ògún, kíní tẹ́ ẹ dì ẹ ti rẹ́ síbẹ̀, ẹ rẹ́ síbẹ̀ tí tẹ́ fi rí ibi tí tẹ́ bá ti wá rí òkú tó kú tí wọ́n yè sin ni o. Ní ayé àtijọ́ àwọn àgbàlagbà máa ń sọ, bàbá tó fún mi ní àṣírí yìí sọ pé bàbá ti tóun nígbà tó fẹ́ kú ó sọ pé kóun fi kíní kóun fi sóun lẹ́nu, bẹ́ẹ̀ ni ó ní kóun fi sí òun lẹ́nu tóun bá kú, ó lóun sì ṣe bẹ́ẹ̀. Ẹ ti rẹ́ sínú ẹ̀jẹ̀ ajá tán fi bọ Ògún, tó kù bá ti kú ẹ mú ẹ la inú ẹ kíní ìbọ̀ bí ó ṣe wà tí wọ́n fi sínú, bí ó ṣe wà tí wọ́n fi sínú. Tó bá di ọjọ́ kejì, ìkẹta, ìkẹrin, ìkarùn láàrin ọjọ́ 7 ẹ lọ mú kíní orí sàárè lẹ́ẹ̀bà ẹ̀dí, ẹ mọ̀ wù sàárè ń sàárè ẹ̀ dákun o, orí sàárè lẹ́ẹ̀bà
sẹ́yìn pé abala kan nu ṣe rí tógójì ọjọ́ ilé ìtẹ́ dèmọ̀ ogójì ọjọ́ àtẹyọ kan bá ti pé ẹ wù kíní ẹ gbé ìkòkò yìí jáde ẹ yí ìkòkò yìí ẹ yí ọ nídìí sínú odó ẹ wà gún gbogbo ẹ àwọn eegun ẹ wà gún gbogbo ẹ àti ewé yẹn àti gbogbo ẹ tí ó ti di kíní ẹdíjú ẹ gún tí ó kún rẹ́ra inú odó ó lè jẹ́ inú odó onírin ó lè jẹ́ inú kíní ẹ gún tí ó kún rẹ́ dáadáa tó bá ti wá kúnná ọṣẹ tẹ́ ẹ ti pò lẹ̀ ẹ wá dà sí ẹ wá pò pọ̀ dáadáa ẹ gbẹ̀kú sí ìrókò bó sí ìrókò tẹ́ bá gbẹ̀ yìí inú ẹ̀ lẹ́ẹ̀kú ọṣẹ yìí sí tẹ́ bá ti kó bẹ̀ tó bá dijọ́ kẹsàn-án tẹ́ ti kó síbẹ̀ ẹ lọ mú owó ẹyọ ẹ ti mú owó ẹyọ ó ti wà nílé tẹ́lẹ̀ ẹ mú owó ẹyọ ẹ wá kì í bọ̀ ẹ kì í díẹ̀ bọ̀ àwọn sọ́nsọ́ orí tí mo ní tó lórí dára tó ló tẹnu ẹ̀rí tó ṣàpù lẹ́nu yẹn yọ wà níta ẹ kì í bọ̀ láàrin ẹ wà gbé pamọ́ ẹ sọ lóko ó kọ́ ọ́n lẹ́ẹ̀mọ́ fi pè é pẹ̀lú ìbúra wàláì àṣírí tí mo ra mẹ́nubà wẹ́rẹ́ yìí àṣírí Olúgbòhùn ìtúsílẹ̀ tó dájú àṣírí Olúgbòhùn ìtúsílẹ̀ tó dájú tí ẹ bá ìwọ́gí ló sì sẹ́mi báyìí tí mo ní kíní pé kọ́ bá mi ṣe tó sì bá mi ṣe ìwọ́gí tí n bá ń padà wọ̀ tàbí tí ó wá fi di àárọ̀ ọ̀la yìí gbọ́dọ̀ béwé lórí ẹ o wàláì ẹ̀ ní béwé lórí ẹ̀ odidi òbúkọ ńlá fi bọ́ njọ́ tẹ́ ẹ bá bọ́ njọ́ náà lẹ́ẹ̀kú bí bàtà bá kó mọ́ orúkọ lẹ́sọ̀ tẹ́ ẹ máa fi pè é Olúgbòhùn kẹnu púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé àìrìnjìnlẹ̀ rẹ bukú ọ̀kẹ́rẹ́ tá a bá rìn dáadáa á rí ibi tán ti ń fi òwú aláǹtakùn tí wọ́n fi ń gbé odó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ Olúgbòhùn tí ó dáhùn kíákíá tí wọ́n ó rí iṣẹ́ ẹ̀ ní immediately ṣùgbọ́n wàhálà rẹ̀ ṣe lè ṣe owó ẹ̀ ń jẹ́ lè ná ó bẹ́ẹ̀ mi náà wí o gbogbo wa ẹlòmíì ó pè òun ṣe báyìí òun ṣe báyìí ṣùgbọ́n ìrìn àjò tó kẹnu lolúgbòhùn o ìrìn àjò tó kẹnu lolúgbòhùn ó yàtọ̀ sí àwọn Olúgbòhùn kéékèèké ló yẹ kí n sọ pé lẹ́jẹ̀ wọn lolúgbòhùn wà níbi tó o bá rìn mọ́ níbẹ̀ ló mọ̀ mọ́ o bẹ́ẹ̀ yìí tèmi tún fi sílẹ̀ yìí tí mo ní wọ́n lò lójú mi gbogbo ẹ̀ ò tí ì pẹ́ o tí mo rí bó ṣe ń ṣiṣẹ́ tí mo rí gbogbo ẹ̀ yìí ó tún kéré lẹ́gbẹ̀ẹ́ ti tẹlòmíì èyí tí ìbá pàdé ni ó kéré lẹ́gbẹ̀ẹ́ ti tẹlòmíì Olúgbòhùn kẹnu o Olúgbòhùn kẹnu púpọ̀ 090 72 79 33 48 08 61 40 8254 ní nọ́mbà tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́ bá ní ń tẹ́ fẹ́ béèrè nípa àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mọ́ pè wá ẹ fọwọ́dù sẹ́hùn sí wa ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè lábẹ́ yóò rọrùn fún wa láti tètè dá yín lóhùn kì í ṣe ti gbéraga o ẹ mọ̀ pé bí kálukú ṣe ní kíní títí ẹ̀ ó yàtọ̀ ní ti tọ̀dọ̀ tèmi bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn ẹ fọwọ́dù àṣírí hùn ẹ wá béèrè tẹ́ bá ní lábẹ́ tó bá ti jáwọn eléyìí tá a fi sílẹ̀ pé kì í ṣe pá lọ gbà á pẹ̀lú ìbúra á dá yín lóhùn. mo tún máa ń sọ kinní kan àṣírí ilẹ̀ Yorùbá wọ́n fi ṣèkà wọ́n fi sọmọ nìkejì ẹ níjàmbá Ọlọ́run ràn wá lọ́wọ́ Olúgbòhùn ó kẹnu púpọ̀.